Sunday goes out. Oh yeah, one million is my what's para si Germany no? What's para si Germany? So kabi si on the live by live lang bi by.
láwọn ará bá tó lọ́dọ̀ àwọn bàbá tiwa wọ́n mọ̀ ní ọwọ́ sí wọn. ọ̀rọ̀ pé níbẹ̀ bàbá mi ọlọ́run jẹ́ mi yóò lẹ́sẹ̀ ìgbà fúlàní kàlá kọ́lọ́jà agbọ́dọ̀ jẹ́ ìgbà àtẹ̀yìn gan agbọ́dọ̀ ti fọ́n mọ́ra ẹ̀sìn ìgbà táwọn àgbà gan tàbí bínú nìyẹn tàbí pariwo social media tó wà ń báyìí. àdìgbò kí gbà ìgbà táwọn àgbà ń lọ tàbí bínú tàbí pariwo. ó tó mo lè ti sọ̀rọ̀ táwọn àti tàbí ní òbí kí sọ̀rọ̀ tó bá lẹ́yìn ìrújọba ẹ̀kí níwájú ẹ̀ nígbà tí ẹgbẹ́ tẹ̀gbọ́jọ kàmílò. àwọn ẹ̀yin bàbá nílé ẹni àwọn àbọ̀bà lẹ́yìn wọn àti ìdíwájú ọba káàbọ̀ tó tẹ̀. ilé gbé ẹ̀mí lójijì náà ọlọ́jọ́ mi yóò kù ẹni parẹ́ bàbá mi dákun ẹtù wá pọ̀ ẹkú wa kọ̀kẹ́ jẹ́ wọ́n fún fúlàní òkú ń pẹ́ra wọn fúlàní òkú ń pẹ́ra wọn tí o bá orí tó sáyẹn àti òkú àjọ làwọn ẹ̀sìn ní kọ́lọ́ pàmí ọ̀pá fẹ́ràn mi ọ̀pọ̀ lẹ́yìn àwọn ojú àbí ìjà náà ọlọ́jọ́ mi bàbá mi kú ọlọ́run ti ṣe ẹ̀ṣẹ̀ ẹ ti dé fún wa àgbà fún yín. ẹ bá mi pàdé fún Sunday Igboho ẹ pàdé fún mo rò pé ẹ ti gbọ́n tó lè Sunday Igboho sọ́nbì yìí mo lẹ́kì aspect tí Ọọ̀ni take yẹn torí pé ó ti ọ̀rọ̀ yẹn ti ń gbé wípé ariwo tó ń parẹ́ lórí social media tí wọ́n fi mọ òun ariwo tó ń parẹ́ lórí social media tí wọ́n fi pa ọ̀rẹ́ òun tí wọ́n tún pa ẹ̀gbọ́n òun ariwo iná lòun pa lórí social media tán fi ní kí wọ́n wá pa òun ṣẹ́rí Ìbà Gani Adams ẹgbìnrin ọ̀tẹ̀ òun ni ọ̀rọ̀ yín bí àtúnṣe ń pa kan òun náà nìkan ń rú àwọn ìkankan wà tó jẹ́ pé ó yẹ kí Ìbà Gani Adams ó yẹ kí wọ́n lọ kọ́ mọ́ ipò àti tí wọ́n ní òun náà ni kí wọ́n yọ ìwà ìlara kúrò nínú tó ń ṣe wọ́n ṣe rí tí èèyàn bá ti ní ìlara láyé yìí tó bá ti jẹ́ni tí ò gbà Yorùbá olórin kan kọrin níjọ́ kan ó ní bó sọ ọmọdé ló dádé ká ṣe kábíyèsí fún ká fi dọ̀bálẹ̀ ha bó sa gbàlagbà ó yẹ ká dọ̀bálẹ̀ ká máa wí pé orí aládé mo ṣe bàkádé pẹ́ lórí lóòótọ́ lẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ tí ẹ ò bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ ó padà fi Ààrẹ Ọ̀nà Kakanfò yín ẹ ó padà fi wọ́lẹ̀ ẹ ti ń gba ẹ̀tẹ́ already torí ti máa sọ wípé ẹ padà fi gba ẹ̀tẹ́ bí ẹni tí mo tún kàwú àkàsẹ́yìn ni ẹ ti ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ti fi ń gba ẹ̀tẹ́ òun àti àbùkù ti ń dé báyìí ẹ̀tẹ́ ti ń dé báyìí wọ́n ti ń kàn lábùkù àwọn tí ò yẹ ká báyìí nídìí àti ń báyìí nídìí ẹ̀ ẹ̀yin àti Lájí Abbas ẹjọ́ ń jà àwọn kan kóra wọn jáde wọ́n lọ sórí Ṣàngó kí ló dé kí ni tá a gbé kí ni tá a jù mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lẹ́ẹ̀ ti ṣe lórí Sunday Igboho ṣùgbọ́n tí agbára yín ò ká torí pé àkàndá kan tọ́lọ̀ mọ̀ọ́mọ̀ dá tọ́lọ́hun ò sì fi ìṣẹ̀dá ẹ̀ àti ìmí ẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan torí pé ẹ ti try ọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe ń wò yín torí tí ẹ bá sọ wípé ẹ ti try ọ̀pọ̀lọpọ̀ lé ọ̀rọ̀ Sunday Igboho ẹ ń tanra yín ni I'm very assured pé ẹ ń tanra yín ni ẹ ti try àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ try nípa ẹ ti gbé àwọn ìgbésẹ̀ kan lé lórí ẹ ti wò ó pé irú ọmọ wo ni irú kí ni irú ọmọ wo ni irú azin àwọn nǹkan tẹ́ ti wò nípa olóyè Sunday Igboho àwọn nǹkan tẹ́ ti ṣe nípa olóyè àwọn nǹkan tẹ́ ti dánwò nípa olóyè Sunday Igboho yóò ti pọ̀ yóò ti kún rẹpẹ àwọn ọ̀nà tẹ́ ti gbà gan wípé irú èèyàn wo lọmọ yìí ẹ ti gbà lérò ẹ ti pín lérò ẹ ti wá Ọlọ́run kan dá Ọlọ́run kan ní kí Ọlọ́run kó dá ní àkàndá ẹni tí èèyàn tá lè pè ní oríṣàdá ẹni tá lè pè ní ẹni tí Ọlọ́run mọ̀ tọ́lọ̀ mọ̀ yàn tọ́lọ̀ mọ̀ ṣàdá ni because kò sí bó ṣe fẹ́ burú tó nígbà tí a bá tún lára èèyàn dé àárín àwọn lọ́balọ́ba àárín àwọn lọ́balọ́ba yìí ló yẹ kí ni mo rò wípé ó yẹ kí n tá mọ̀ sí a little bit respect ló yẹ kó ti wà àárín àwọn lọ́balọ́ba yìí ni mo rò pé ó yẹ kẹ́ ẹ ti fún olóyè Sunday Igboho gan ní ọ̀wọ̀ òun respect tiẹ̀ bó ṣe wulẹ̀ kí inú tàbí kí n tó tàbí kí ó ṣe wulẹ̀ kó wà nínú yẹ kẹ́ ẹ pamọ́ra ni àmọ́ Sunday Igboho mọ òkè ògùn ó lè mọ òkè ògùn jù mí lọ bẹ́ẹ̀ ni ó lè mọ òkè ògùn jù mí lọ
ṣùgbọ́n kò lè mọ gbogbo ilẹ̀ Yorùbá tó mi ariwo social media tí wọ́n ń pa yẹn kọ́ ni ntọ́rọ̀ kan ẹ wo statement yẹn lọ́tọ̀ ẹ wo that particular statement ẹ wo ibi tó gbà wá ẹ wá wo ọ̀nà tó náà gbà fi fún ilé sí statement yẹn ó náà sọ fún yín ó ní tó bá jẹ́ pé ariwo orí social media ni ó ní òun pa ó nítorí pé ariwo yìí òun náà ló ń pa tí wọ́n fi wá ká mọ́lé ariwo yìí òun náà ló ń pa tí wọ́n fi pa ọ̀rẹ́ òun ariwo yìí òun náà ló ń pa tí wọ́n fi pa kíni o tí wọ́n fi pa ẹ̀gbọ́n because ohun tí ẹ̀yin ti fi là kalẹ̀ ohun tẹ̀yin ti sọ sílẹ̀ ohun tí ẹ̀yin ti fi sílẹ̀ òun ni tẹ̀yin sọ yẹn so látàrí ìdí èyí ó yẹ kí Ìbà Gani Adams ó yẹ kí wọ́n kọ́ ọ̀rọ̀ sísọ Sunday Igboho la máa sọ pé ó lè sọ̀rọ̀ jù ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n ilé tí Gani Adams ń sọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ẹ sọ nígbà tí arákùnrin tó ń bẹ nínú àhámọ́ ẹ tún sọ nígbà tí arákùnrin yìí tó tún wà ní gbangba yọjú síbi òkú yẹ bí ó ṣe lè wù kó burú tó play any single role wípé arákùnrin wọ́n mú arákùnrin ní Kútọ̀nù fún odidi 26 months mi ò yọjú sí mi ò débi tó wà kí ló dé lérí pé ó ń jà fún ìrìn then nígbà tó tún wá sọ pé tọ òun ti dé báyìí òun fẹ́ wá ṣe òkú ìyá òun mi ò rò pé nǹkan kan wà tí ò yẹ kí ẹ má dé kí ẹ má yọjú sí mi ò rò pé ó yẹ kí nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ má lè débi tí bí ẹ má lè kẹ́ ẹ má kódà bí ẹ ò kàn tí ẹ lè lọ bí ẹ ò lè lọ ó yẹ kí Gani Adams ó yẹ kẹ́ ẹ lè rán àwọn èèyàn pé ẹ̀yin èèyàn báyìí ó yá ẹ gbéra yín ó yá ẹ dẹ̀ lọ síbi òkú ìyá Sunday Igboho ẹ fi sẹ́mi jẹ́ ẹ ní èmi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ní èmi ni mo rán yín wá ẹ ṣe yẹn ẹ ṣe tó jọmọ́ bẹ́ẹ̀ kàkà kẹ́ ṣe níṣẹ́ lẹ tún mú bú níṣẹ́ lẹ tún wá àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ níṣẹ́ lẹ tún sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ níṣẹ́ lẹ tún sọ níṣẹ́ lẹ tún àwọn ọ̀wà tí ò yẹ kẹ́ ẹ tún wù níṣẹ́ lẹ tún wù àwọn tí ò yẹ ká bá lẹ́nu àgbàlagbà níṣẹ́ la tún bá lẹ́nu yín àwọn ọ̀rọ̀ àlùfàǹsá àwọn ọ̀rọ̀ tó lè mú kí èèyàn bínú sí yín kódà téèyàn bá rí yín ẹni tí ò bá mọ̀ yín tó bá rí yín tó bá wò yín wọ́n á rò pé èèyàn kan tó dáa tàbí èèyàn kan tó níláárí wọ́n á rò pé òun ní ni wọ́n ní wọ́n rí pé èèyàn kan tí ò dáa tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ìwà ẹ̀ ìṣe ẹ̀ àti ìrí ẹ̀ tó kórìíra ọmọnìkejì ni tí ẹ bá jẹ ẹ jẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè gbogbo ilẹ̀ Yorùbá oyè ìlú Ọ̀yọ́ lásán ni tí ó just ordinary title ni ordinary title ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí nǹkan míì tó kún mọ́ ní position àwọn lọ́balọ́ba jẹ́ lọ́balọ́ba ní agbára àwọn lọ́balọ́ba kódà ordinary baálẹ̀ still have power over you because Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ ìlú Ọ̀yọ́ lẹ jẹ́ ṣùgbọ́n the way tẹ́ ṣe mú kínní the way tẹ́ ṣe pick the way tẹ́ ṣe ń gbé ọ̀rọ̀ yìí it is go beyond control because ọ̀rọ̀ yìí ò tí ì le tó báyìí kí ni Sunday Igboho at least ó yẹ kẹ́yìn jẹ́ ti mọ̀ pé àkàndá kan tó lọ́ mọ̀ dá olóyè Sunday Igboho there is nothing you can do about it ọlọ́run mọ̀ dá ọlọ́run ti dáná ntọ́lọ́run dẹ̀ ni kó wá ṣe ló ti wá ṣe yẹn because ó fi gbogbo ọ̀rọ̀ ọlá àti òkìkí àti iyì àtẹ̀yẹ àtòun tó ní ó jọ̀wọ́ ẹ̀ bí ìwọ Gani Adams bó ṣe jẹ́ olóṣèlú òun náà lóye Sunday náà jẹ́ olóṣèlú but he drop all these ṣé kò rówó ní òṣèlú ni gbogbo ọ̀rọ̀ tó dàrú ni most of them mi òṣèlú ló ti rí but kí ló ṣe ó fi òṣèlú yẹn sílẹ̀ he paid that pride láti lè protect the life and property of his own tribe which you Gani Adams failed to do that Gani Adams yìí fail láti ṣe that is why táwọn èèyàn ṣe èètì yín táwọn èèyàn kì í ṣe gbá ti yín táwọn èèyàn ṣe rí gẹ́gẹ́ bí tó wà trustworthy àwọn tí wọ́n ń tẹ̀lé yín ká gbogbo àwọn màmá mi fẹ́ dárúkọ wọn tí wọ́n ń tẹ̀lé yín ká lónìí wọ́n kàn ń tẹ̀lé yín ni and they use even though those women ẹ tún ṣe insult wọn pé wọ́n ń tẹ̀lé yín ni. then kí wàá la fẹ́ sọ what is the essence of being Ààrẹ Ọ̀nà Kakanfò if you cannot protect the citizens you cannot protect your tribe. irú Ààrẹ Ọ̀nà Kakanfò wo lẹ́yìn jẹ irú oyè wo gangan lẹ́yìn jẹ irú ipò wo gangan lẹ́ dì mú ẹgbẹ́ táìtù ìsílẹ̀
ẹ̀dín tó yẹ kẹ́ ẹ mú ẹ̀dín mú because torí ń tẹ́ ẹ fẹ́ jẹ torí ń tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn olóṣèlú kò jẹ́ kẹ́ ẹ lè lọ straight at least nígbà tí ẹ sì ń jẹ́ ààrẹ ọ̀nà kakanfò gan tá a mọ̀ yín ó sì yẹ kẹ́ ẹ sì lè bold láti lè pa àwọn àṣẹ kọ̀ọ̀kan no matter how it is worst no matter how bad it is ó yẹ kẹ́ ẹ sì lè pa àṣẹ no matter how the difficult it is ó yẹ kẹ́ ẹ sì lè pa àṣẹ fún ara yín but you couldn't be able to do that because nítorí ntẹ́ ẹ ti jẹ tó jẹ́ pé ẹ lè sòdodo nítorí ntẹ́ ẹ ti gbà